Alaroye máa wí o. Òpó iná Nàìjíríà tún daṣẹ́ sílẹ̀. Òpó tó ń pín iná fún gbogbo ilẹ̀ Nàìjíríà tún ti daṣẹ́ sílẹ̀ wọ̀ lẹ́ẹ̀kan sí i. Láti alẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kọkànlá ọdún yìí ní gbogbo Nàìjíríà ti tún wà nínú òkun bátakùn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ní nǹkan bíi aago 2 ọ̀sán kù ìṣẹ́jú 21 lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 5 oṣù yìí ni agbára iná náà lọ sílẹ̀ pátápátá. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣẹ́jú iná náà níbi nǹkan aago 6 kọjá láàárọ̀ ọjọ́ túsìdeè yìí nígbà tí yóò fi di aago 2 sí 3 ọ̀sán agbára tó ń gbé iná kiri ti lọ tán yanyan. Nínú àtẹ̀jáde tí àwọn iléeṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí Transmission Company of Nigeria TCN fi síta láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ni wọ́n ti ní nǹkan kékeré kan ṣe òpó tó ń pín iná fún gbogbo Nàìjíríà ní nǹkan bíi aago 2 ọ̀sán kù ìṣẹ́jú 8 ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 5 oṣù yìí o. Ndidimba tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ TCN ló sọ̀rọ̀ ọ̀hún ó fi kún un pé eléyìí wáyé látàrí wáyà tó ń já àtàwọn tó ń fi iná jẹrẹtọ̀ tí wọ́n ń tàn ba wáyà jẹ́ èyí ló fà á tí òpó iná náà fi bẹ̀rẹ̀ sí ṣe ségesège tó sì fi di èyí tó ń yọ lẹ́nu díẹ̀díẹ̀ tí iná fi lọ o. Arábìnrin Ndidi ní àyẹ̀wò táwọn ṣe níbùdó tí wọ́n ti ń darí iná National Control Center fi hàn pé iná tó lọ yìí kò pa àwọn apá ibì kan lára. Ó ní àwọn onímọ̀ ẹ̀rọ iléeṣẹ́ TCN ti ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe lè tètè dá iná padà sáwọn ìpínlẹ̀ tí ó pa lára. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti dá iná padà sílùú Àbújá ní aago 3 ọ̀sán kù ìṣẹ́jú 11 bẹ́ẹ̀ la ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ láti dá a padà sáwọn apá ibòmíì lórílẹ̀‐èdè yìí. Ó wáá bẹ àwọn èèyàn pàápàá jùlọ àwọn oníbàárà wọn pé àwọn tọrọ àforíjì fún ìnira yòówù tí iná tó lọ náà ti lè kó bá wọn. Ká rántí pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní òpó iná yìí kọṣẹ́ tí gbogbo Nàìjíríà sì wà nínú òkun bátakùn fún àìmọye ọjọ́ nínú oṣù kẹwàá ọdún yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.